nílé lóko lájò lẹ́yìn òdì gbogbo ní káàbọ̀ sí orí ìkànnì Muslims òkè pé ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ní ibi tẹ́lẹ̀ gbogbo tẹ́lẹ̀ tẹ́lẹ̀ láǹfààní láti máa wò ìkànnì Muslims àjíjẹ ara yóò máa jẹun ọlọ́run ní fẹ́ ṣẹṣẹ gbogbo wa ojú tẹ̀ fún wò wá àti títẹ̀ fún wò wá lòdì kò sì ní fọ́nà ṣe ẹ ṣeun. Muslims TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí ẹ bá mi subscribe sórí Muslims TV kí ẹ lè máa jẹ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò yìí ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ kẹ́tì sí. Le tó nira kì í ṣe Islam ni wọ́n ń practice. Nǹkan míì ni wọ́n ń practice. Fúnra Nábì tó mú Islam wá tó mú wá bá wa ó sọ fún wa tí fi ń túmọ̀ ayé Al-Qur'an pé yasiru ìrọ̀rùn ní Qur'an ni wala tu'assiru ẹ má mú nira fún yẹn bashiru ẹ fún àwọn yẹn nírò dùnú wala tunaffiru ẹ má mú gbogbo ẹ̀ lí kókókó ẹ má lé àwọn yẹn kó nú ẹ̀sìn. Eléyìí ni mẹ́sẹ̀. Kí n gbé láti ibi tí wọ́n ti sọ yìí pé Ànábì ní yasiru wala tunaffiru wala tu'assiru wala tunaffiru àdísì ni wọ́n kà bí wọ́n ṣe ń wí àdísì tó sì fẹsẹ̀ nílẹ̀ so wá sí gidi sí látọ̀dọ̀ wọn Olúwa Ọlọ́run gba hàn Nábì sọ pé yasiru ẹ sì dẹkùn fáwọn èèyàn wala tu'assiru ẹ má mẹ́sìn lé kókó kọ́ máa lọ́dọ̀ gbogbo àwọn tán mẹ́sìn lé kókó àwa tí àwa aládìsí gbọ́ yìí náà káà náà máa gbọ́ yìí nígbà pé Ànábì sí ní yasiru wala tu'assiru ká máa gbogbo àwọn tí ò sí inú ẹ̀sìn ká máa ṣe lóko ẹ̀sìn gbogbo àwọn táwa náà ń ṣe ń bẹ̀ tí ò sí lóko ẹ̀sìn àbí ká rí àwọn òdodo tó yẹ ká sọ Nábì ní yasiru èyí ò ní ká máa rán ọmọ kan wọ́n ń pè ní wèrè Ọlọ́run nílọrin onífọ́tò rẹ̀ kíní rẹ̀ ń bì but mi ò ráyè tiẹ̀ nísìn gbogbo àwọn bàbá wa wà ń lọrin bẹ́ẹ̀ wọ́n sì ń wo ọmọ náà Ọlọ́run fẹ́ ṣe mọ̀lúdì Ọlọ́run gbé fọ́tò ara rẹ̀ ó gbé sí ó gbé fọ́tò bí pásítọ̀ Christian pẹ̀lú ẹ̀wọ̀n báyìí ó gbé sí sẹ́sìn náà ẹnìkan kò sì sọ lọ́nà ìlú ẹ̀ sẹ́wàálẹ̀ pé lẹ́yìn ni ìyẹn ń ṣe ìbàjẹ́ ń ta gbangba ìyẹn ń ṣe correction fún kọ̀rọ̀ kì í wá ṣàkọ́kọ́ kì í ṣe kejì kì í ṣe kẹta wọ́n ń pe ọ̀bọ kan náà ní Ọlọ́run dákun lọ́mọdá ń bẹ̀ yẹn tó invite àfáàfọ́ Ọlọ́run sọ ń gbà kan báyọ̀ lè invite èmi náà yẹn wà ó jókòó ń bẹ̀ yẹn èyí kéwú tó yẹ kó mójú tó kọ́ máa lọ kéwú kọ́ lọ lé kéwú gidi kò jókòó ń sàṣàlátù ń tàwọn èèyàn jẹ ẹ sì dákẹ́nu lọ níbẹ̀ yẹn ń lọ bí ọ̀gán ń lọ tọrọ àdúrà fáwọn èèyàn bí ọ̀gán nígbà tí ìhun ò tó ẹ lọ wò lórí TikTok gbogbo àní òdùn bẹ tí ó mọ fáwọn èèyàn ló kọ tí èso kọ lọ́hùn tí ń ta àwọn èèyàn bóyá náà lẹ́yìn àwọn nǹkan wọ̀nyẹn sì dákẹ́ Ọlọ́run ṣépè lé àwọn ọjọ́ kan ó lè ní dáa fún ọláyé àtọ̀run alálìsá ní Dáúdà orí ahọ́n ànábì Dáúdà wà Ìsá ibn Maryama àtànábì Ìsá ọmọ Maryama ó ṣépè fún wọn ìkan náà àwọn àfáà àjọ rẹ̀ kí ni wọ́n ṣe Ọlọ́run ní tí wọ́n ṣe náà ni pé kánú la yanhauna an munkarin fa'aluhu wọ́n bá rọ́mọ ìlú wọn àbẹ́yàn bíi tiwọn kan àfáà bíi tiwọn kan àbọ́mọ kéwú bíi tiwọn kan wọn à ní kọ̀ fún an munkarin in tí ń ṣe tí ò bófin Ọlọ́run bá mú fa'aluhu tí ń ṣe ẹwà láyé ń bàjẹ́ ẹlẹ́sìn ń bàjẹ́ àwa wíta ìwé ẹni Ìlọrin ní tájẹ́ tí wọ́n o ṣé Ìlọrin náà ni àwọn tí ń terú wà bàjẹ́ òun ni ṣé wọ́n yé sí Ìlọrin ṣé wọ́n mọ́ fi wá wọn ń bà lọ́rin jẹ́ ìkálukú yìí sì dákẹ́ irú àwọn ọmọ tí wọ́n ń promote ẹbọ tí wọ́n ń promote ìranù tí wọ́n ń sọ lọ́rin lórúkọ tí Ìlọrin ọ̀jẹ́ rí wọn kẹ́ pé wọ́n ṣàkíyèsí ní pé wọ́n ṣàkíyèsí wọ́n tún dojú agbo ẹ̀ tún mọ pọ́n wọn lé láwọn tó yẹ kẹ́ ilé sẹ́yìn agbo èyí tí ò lè dákúrá ní ìkà yọ bọ́ta yóò ló ń ṣàdúrà fáwọn yóò mọ̀ scam àwọn èèyàn ó kọ́ Ọlọ́run yìí náà ni so ibi tí wáàsí táwọn àfáà wá ṣe wáàsí eléyìí tí wọ́n wí ó ṣe dáadáa ẹja máa gbọ́ lọ. Tí Islam mú wa
àwẹ̀ ìgbà tó lọ máa ṣe àwẹ̀ lófin lọ́ranyàn fún mùsùlùmí àdìsí tó wá lórí àwẹ̀ kò less than 28 àdìs. Màmá fọ́ọ̀dù àwọn bíi kankan tí màá ti àdìsí ọjọ́ mi fẹ́ kó pẹ́ púpọ̀. Mo wá rí i pé gẹ́gẹ́ bí al-amanatu al-ilmiya àwọn ìgbà tá a gbé rìlíìsì wa jáde ọ̀pọ̀lọpọ̀ àwọn àlùfáà tí wọ́n jáde pátá gbogbo wọn pátá la wò a rí i pé ní wọ́n ń ṣe àbòsí mímọ̀ lọ́nà wo wọ́n ń ṣe àbòsí mímọ̀ nípa wípé ní àdìsí tí a tọ́lọ̀ ń tánà bíbí sọ̀rọ̀ nípa tá a bá fẹ́ gbàwẹ̀ sumu li ru'yatihi waftiru li ru'yatihi ta ní 28. Ọ̀rọ̀ tí àwọn bàbá wa al-Mufti kọ́lọ̀ bá ṣe dáadáa fún wọn tí wọ́n wí pé àwọn èèyàn ń ṣàbòsí mímọ̀. Mi ì fẹ́ sọ̀rọ̀ mi fẹ́ kọ̀rọ̀ mi yóò òdodo ọ̀rọ̀ nípa mi ì fẹ́ kó ta torí àwọn aláṣìgbọ́ báwọn alájàgbà ṣe wí wà nìyẹn à ń torí pé gbogbo táwa ń pèpè fún ni pé ká ṣàṣìpọ̀ kẹ́sìn ò dáa kò sẹ́nìkan tó yé ti ẹnìkan kò sẹ́nìkan tí ń ké tẹnìkan kò sẹ́nìkan tó fẹ́ bí táyé ẹnìkan kan bàjẹ́ but ṣé torí pé àfẹ́ kárí ọ bàjẹ́ láàfin ní sọ fún ẹni téyìn rẹ̀ dì pẹ̀tà péyìn rẹ̀ rùn òórùn àmọ́ kó mọ́ra náà ni gbọ́dọ̀ sọ ọ̀rọ̀ tí wọ́n wá sọ yìí tí wọ́n ní àwọn kan ń ṣàbòsí àtòbẹ̀ kápá àwọn náà lálábòsí torí pé gbogbo ọ̀rọ̀ ẹ̀sìn títí ń dàrú látijọ́ yìí àmọ́ màá wá kífù tiwọn gẹ́gẹ́ bíi mufti ó yẹ káwọn náà jáde kí wọ́n mọ ṣàlàyé ọ̀rọ̀ àwọn ẹ̀sìn níbi àwọn kan báyìí 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 òun ò sọ gbọ́n tí wọ́n fi pe àwọn àáfàá ní alábòsí níbi eléyìí tá a sì láwọn àáfàá táwọn náà sọ̀rọ̀ lórí ẹ̀ òun ni ẹja gbọ́ náà. tí ní ọ̀nà mẹ́ta níbẹ̀ nínú àdìsí tá a tó jẹ́ súnà tá a lè gbà wọnú àwẹ̀ bẹ́tí méjì làwọn èèyàn ń dáko wọn ò dáko ẹlẹ́ẹ̀kẹta abáyégé bí ànábì tó já sí pé ní. ọ̀rọ̀ tí wọ́n sọ yìí wọ́n ní ọ̀nà mẹ́ta la lè fi gbà wọnú àwẹ̀ la lè fi gbà jáde kúrò ńbẹ̀ ọ̀ méjì ni àwọn èèyàn ń sọ sọ̀rọ̀ yìí rí bẹ́ẹ̀ àbí ò rí bẹ́ẹ̀. alákọ̀ọ́kọ́ ni pé ọ̀nà mẹ́ta tí wọ́n sọ pé ọ̀nà mẹ́ta wọn ni kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ ọ̀nà méjì péré náà ni kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ ọ̀nà méjì péré náà ni. tá ànábì bá sọ nǹkan so wọ́n ní lajtihada ma'an nas lajtihada ma'an nas èyí gbọ́dọ̀ tó múra yìí kan akọ́lọ́ onígbìyànjú kan òun náà fẹ́ gbìyànjú lórí ọ̀rọ̀ ẹ̀sìn tí násù bá ti clear násù ni ò yí ọ̀pọ̀lọpọ̀ ṣùgbọ́n àgbà kó yí àwọn ṣùgbọ́n wọn ní ìràn síbẹ̀ àwa ní wọn ràn síbẹ̀ nísìn tí wọ́n fi mọ̀ pé méjì ni mẹ́ta tí wọ́n pe òun ní ẹja gbọ́ látẹnu wọn. Munsif nabiyun Munsif anabi ó clear ara ẹ̀ ó wà sincere pẹ̀lú iṣẹ́ tó lọ́n fi rán kí làwọn ọ̀lọ́ náà tá a bá fẹ́ wọnú àwẹ̀ bá ń gbé number 1 sí 1. mo rí tọ́pìkì ẹnìkan tó ní mo rí kọ́mẹ̀tì ẹnìkan tó ní ẹ ti ya màndàrú ti pẹ́ màndàrú kí ni ọ̀rọ̀ mímọ̀ ni ọ̀rọ̀ ẹ̀sìn ni àwọn gan ò ní ká má sọ̀rọ̀ ẹ̀sìn àdànkankan rú ọlọ́run mọ̀ ìyàwó màndàrú ẹni tó wí òní mo fọlọ́run bẹ ọlọ́run fara rẹ̀ bẹ́ mo fi tó fẹ́ ká fi bẹ̀ ọ́n bẹ̀ kọ́ bá ń forí jìn ọ́ náà. wọnú àwẹ̀ gbogbo àdìsí 28 yìí òun ló jẹ́ àmọ́ yìí pé ọ̀nà mẹ́tàlá máa ń gbà wọnú oṣù Islam tó jẹ́ àlùkọ́mọ́. ẹ lọ́ọ́ hóòdì ẹ̀ dání wọ́n lọ́nà mẹ́ta ni kò sí tíjọ́ ọ̀nà mẹ́ta ọ̀nà méjì ni so àmẹ́jà gbọ́ díẹ̀. àṣàrù alqamari. wọ́n á ní kí wọ́n gbé kinní yẹn síta. luna. kinní yẹn ni mọ̀ bóyá rí so ó hàn bẹ́ẹ̀ báyìí so kíni tó wà níbi fọ́tò tí wọ́n gbé síta àwọn náà wọ́n screen àwọn ti sìkọ̀ wọ́n picture kíní yẹn lórí system wọn salasa turkuli isibati dukhuli Ramadan ọ̀rọ̀ tí wọ́n sọ yìí pọ̀nà mẹ́ta ni الشيخ والمرحوم والمغفور له بإذن الله àfáà wa Qaradawi àwọn ni wọ́n sọ̀rọ̀ náà ọ̀rọ̀ tí wọ́n sọ yìí
bí maqala kan fi maqalatillah bí wọ́n ṣe picture rẹ̀ náà wọ́n ti gbé báyìí wọ́n ṣe fi kankan kún wọ́n ṣe bí àbáwọn ṣe gbé jáde náà wọ́n ṣe gbé jáde wọ́n lọ copy rẹ̀ láti ibi tí ra wọn ọ̀rọ̀ tí bàbá kọ̀ dọ́ sí kó sì wọ́n sì sọ òun ní ọ̀rọ̀ tí ò wọlé ni kò gbára lé nǹkan kan ẹnì kankan ò ṣáájú wọn níbi ọ̀rọ̀ tí wọ́n wí àfàwọn tí wọ́n máa ṣára ilé yìí ṣùgbọ́n kí yóò gbé kalẹ̀ báyìí kọ́ wá nọ́mbà yìí nọ́mbà 1 nọ́mbà 2 nọ́mbà 3 àwọn ẹlẹ́ni àkọ́kọ́ tí wọ́n kọ́ gbé wá àáfà kọ̀rọ̀dọ́ wí ni gbogbo tí àáfà wa mufti sheikh RASAQ Abdul Aziz hafidhahullah wara kọ́lọ́n bá ṣe dáadáa fún wọn wa saddadallahu fil khayri khata kọ́lọ́n bá wa sàlékún mọ̀nà tiwa àti tiwọn náà gbogbo tí wọ́n rí pátápátá from A to Z di lecture tí wọ́n ṣe yìí torí wọ́n ń bú àwọn àfáà kan pé kíní kan wọ́n kọ́pì rẹ̀ ni láti òkè délẹ̀ so bàbá kọ̀ọ̀dọ́ wí níbi eléyìí sí ni wọ́n ń tẹ̀lé fíkìrà àwọn òyìnbó ni kò sí lọ so èyí tó bá rò bóyá àbí mò ń ṣe kíní kan ni kó wọ́n sáré sí tu marhaban bikum ẹ káàbọ̀ sá ẹ̀rọ mo wí nísìn from A to Z ohun tí wọ́n wí tí wọ́n ṣe ń bi lecture yìí from A to Z ní ìsáyàfi kálímẹ̀ ẹ̀yọ̀ kan wọ́n copy rẹ̀ ni so àmọ́ ní ti ka gbogbo jáde ní ti ń kà díẹ̀ mbẹ́ ọ̀tẹ́já gbọ́dọ̀ wọn lọ́nà ẹ̀wọ̀n pé lọ́nà mẹ́ta ni mo lọ́nà méjì péré ni mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n gbé ìkọ̀rọ̀dọ́ wí ló wí inú mọ̀ kọ́lá àwọn kan tá a so kọ rẹ̀ tí wọ́n kọ ẹ bá gbogbo ẹ̀ ń bẹ̀ látòkè délẹ̀ so ẹja máa bọ́rọ̀ wọn lọ. ọ̀nà àkọ́kọ́ ọ̀nà ní ìsìbáàtì dùkúlì Ramadan ọ̀nà mẹ́ta la máa ń gbà wọnú oṣù. ẹ pẹ̀lẹ́ fún ọjọ́ mẹ́ta bóò ní gbogbo Amẹ́ríkà. tá a bá fẹ́ bẹ̀rẹ̀ oṣù nínú Islam al-ula alákọ̀ọ́kọ́ ru'yatul hilal. ọ̀rọ̀ kọ̀ọ̀dọ́ wí ni wọ́n ń kà yí nínú átíkù gan ni wọ́n lè tí wọ́n fi sínú tíra ọ̀bọ̀tí átíkù ni mo ní lọ́wọ́ átíkù tí wọ́n ń kà jáde yìí átíkù kọ̀ọ̀dọ́ wí òun ló wí sínú ẹ̀ ọ̀rọ̀ òun ò sí lọ torí ẹ̀ làwọn àfọwò fi tẹ́wọ́ gbà lọ́wọ́ wọn ní àbáṣe kọ̀ọ̀dọ́ wí. máa káwọn ní aliman mawsu'iyyan ní mímọ̀ tààrà ni wọ́n ṣùgbọ́n tòun ti bẹ́ẹ̀ so likulli alimin kabwatu nkálukú náà máa ṣubú níbi àwọn àyè kọ̀ọ̀kan tó bí gbogbo ẹ̀rí tí wọ́n gbára lé tí wọ́n fi kó àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yà wá ẹ̀rí kan tí ò sí nǹkan kan bẹ̀ ni. yín wàá fi hàn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí ọ̀pọ̀lọpọ̀ lè má rí kanu tíra kí ni ìtumọ̀ àdíìsì tí ò yí àwọn èèyàn yìí tí wọ́n fi ń rò pọ́nà mẹ́ta ni. hatta sheikhina nafsihi ani al-sheikh al-Qaradawi janabahu as-sawab fi hadhihi al-mas'ala lórí jìnnà sí wọn ọlọ́run fún wọn dé kò tó ọwọ́ wọn sọ́nà ń bilé àmọ́ ẹ máa gbọ́ lọ. àṣàníyá rírí oṣù ẹ bá máa nóòtì kìíní dáadáa ẹjọ́ tiẹ̀ kalẹ̀ dáadáa torí kìíní ìtúnà sírí ọ̀pọ̀lọpọ̀ àwọn táàrùnra kan mímọ̀ sí lọ́dọ̀ pẹ́pẹ́ ẹ̀sìn Islam ẹ̀sìn ìmọ̀ ni. tọ́ ṣe ẹ ti gbọ́ ohun tí wọ́n rí báwọn ọlọ́run túnà sírí àwọn àfáà tiwa náà sì ń bẹ́ẹ̀ náà àwọn tí wọ́n sọ ọ̀rọ̀ yìí tó sì jẹ́ pé ọ̀rọ̀ tí wọ́n gangan ló bá ṣẹ̀rí àmọ́ òun ló bófin ọlọ́run bá mu. ṣẹ́gi mo sọ lẹ́ẹ̀kan mo tó ń tún wíwá yín sí gbogbo ohun tí wọ́n sọ látòkè délẹ̀ tẹ́lẹ̀ láti òkè from A to Z tí wọ́n wí bí wọ́n copy rẹ̀ that is one. lẹ́nu ẹlẹ́ẹ̀kejì ni pé gbogbo àwọn kan tí wọ́n wá wí òun ni àwọn àfáà tí wọ́n jẹ́ àwọn àfáà tààrà kò sẹ́ni kankan tó sọpọ́ọ̀tì tí wọ́n wí àwọn àfáà kọ̀ọ̀kan tí wọ́n ń dákọ ẹ̀rí pé wọ́n ní wọ́n ka àwọn àfáà kọ̀ọ̀kan tí wọ́n kà àwọn míì ń bẹ nu wọn tó yẹ pé tí wọ́n wí nípa àwọn òótọ́ ni àwọn míì ń bẹ tó yẹ pé tí wọ́n wí nípa wọn kì í ṣe bẹ́ẹ̀ bóyá wọ́n kàn rí pé ní wọ́n kà àwọn ọ̀pọ̀ láti ní wọ́n pa àwọn èèyàn kan sọ wọ́n á ṣe báyìí bóyá wọn ò lọ tírèsì gbogbo àwọn tí àwọn èèyàn wù wọn bá mọ̀ pé irú Sheikh Lazari kan bẹ tí wọ́n dákọ tí wọ́n lò náà wí bẹ́ẹ̀ kò sí àfáà wí bẹ́ẹ̀ àmọ́ ẹja gbọ́dọ̀ wọn díẹ̀ náà. ó jẹ́ pé àkọ́kọ́ súrà tó sọ̀kalẹ̀ nínú Kùránì Iqra read téèyàn bá read èèyàn ṣe tadabbur lórí ntọ́ka yẹn kò sí ní tẹ́lẹ̀ fi gbọ́ nákìlù yẹn tí kì bá ṣe ákìlù bọ́lọ̀ ń bá sọ̀rọ̀ nínú Kùránì ní tẹ́lẹ̀ fi gbọ́ yóò ní làákàyè bẹ́ẹ̀ bá ní làákàyè lè gbọ́ Kùránì yẹn
ó là kọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì الثانية ẹlẹ́ẹ̀kejì إكمال عدة شعبان 30 ìkìmáàlù ìdàtú ṣàbán ẹ wá ka ṣàbán kó pé 30 ó dọ̀nà méjì. الثالثة rúyà lálákọ̀ọ́kọ́ sighting the Christian sighting lálákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì òun náà ni ìkìmáàlù ìdà ẹ̀ka kó má jẹ́ 29 kó pé 30. láti pé 30 ẹ bẹ̀rẹ̀ oṣù tó tẹ̀lé tó bá pé 29 30 lóṣù ẹ bẹ̀rẹ̀ oṣù ó dọ̀nà méjì. ẹlẹ́ẹ̀kẹta التكدير eléyìí kí tó wá ṣàlàyé pé ọ̀nà méjì péré tí wọ́n kà òun gangan lànàbí wí ẹlẹ́ẹ̀kẹta yìí ra'yun min arahi àwọn àáfàá kan ni kì í ṣe ń tà nàbí nínú àdìsí kò tún ń tọ́jú mọ́bà àmọ́ tí ò yé wọn fẹ́ni tó bá liman arada al-hidayati wa rushd so ẹni tí máa ń fẹ́ á ṣàlàyé ẹ̀ fún kọ́lọ̀ yóò lè gbà wọlé náà. at-takdir lil-hilal ó ní kẹ wá kakuléètì kẹ ṣe calculation kẹ ṣe ìṣirò fún oṣù yẹn gan fún ara rẹ̀. so ní tí wọ́n ń sọ ẹlẹ́ẹ̀kẹta wọ́n ní ká ṣe ìṣirò wọ́n fẹ́ lọ síbi astronomy kankan tá máa fi ka oṣù kankan so tẹkidiru tá nábì wínú àdìsí tí wọ́n fẹ́ kà yìí àbí tí wọ́n ń rìn fáàsì kò túmọ̀ hisab kò túmọ̀ alfalaki kò túmọ̀ hisabu alfalaki so kò ayé mi bẹ́ẹ̀ ṣe ń tú lọ bẹ̀ bóyá nítorí pé àwọn afá kọ̀ọ̀kan náà tú ń tòótọ́ àwọn afá kọ̀ọ̀kan so ń sì ṣàlàyé nítorí orí bẹ́ẹ̀ pọ̀tẹ́jà gbọ́ díẹ̀ náà. ọ̀nà mẹ́ta ẹ wá rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń sọ̀rọ̀ wọn ò ní mẹ́nu bà ọ̀nà kẹta yìí ọ̀nà méjì. torí pé bàbá tí wọn ò fi dá bàbá mufti tí wọn ò fi tí gbogbo wọn ò fi dákọ̀ ọ̀nà ẹlẹ́ẹ̀kẹta kìí ṣe pé ọ̀nà ẹlẹ́ẹ̀kẹta ń wà kò sí àwọn tí wọ́n gbọ́nà ẹlẹ́ẹ̀kẹta ń kalẹ̀ wọ́n gbé kalẹ̀ pẹ̀lú ọpọlọ wọn ni ẹ̀sìn wa sì ní ẹ̀sìn kan ní gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ṣe kàánú ọ̀rọ̀ yín Ọlọ́run ti akimala dín وقد رضي بالدين ولن يقبل من أحد إلا ما شرعه لهذا الدين. Tọ́lọ́run bá pè lẹ́sìn ẹni tí ó bá ṣe bó ti ṣe tó bá mú nǹkan mi wà Ọlọ́run nígbà lọ́wọ́ ẹ̀ وهو في الآخرة من الخاسرين. Now. iná máa ń mẹ́nu bà whereas àdíìsì tó sọ ọ̀nà kẹta yìí nínú àdíìsì 28 tá a kà yìí náà ni kí ni àdíìsì náà nínú àdíìsì míì ó ní wàyíngúnmà aleikum tí oṣù tí gáímù bá ṣẹlẹ̀ tí kùrukùru bá di ojú sánmà lójú. فاقدروا له. no fakmilu salasina ẹ̀ka oṣù kó pé ọgbọ̀n. ó pé ọgbọ̀n. nínú rìwáyà míì ó ní wàyíngúnmìyà áó wàyíngúnmìyà aleikum fakduru lahu. Fákìdùrú làwù yẹn ìtumọ̀ rẹ̀ kí ló dé tí wọn ò sọ̀túmọ̀ àwọn àfáà jọ̀hún àwọn àfáà tí astronomy ò ti dàgbà lójú ayé wọn wọ́n sọ̀rọ̀ ń parẹ̀ àwọn àfáà tó ń sọ̀rọ̀ yóò mẹ́nu bà á wọ́n pa á mọ́ra ìyẹn ṣe al-amanatu al-ilmiya eléyìí wá jẹ́ ká mọ̀ yín pé ní àṣẹ calculation gan-an fún ara rẹ̀ nínú ọ̀nà tá a máa ń gbà wọnú oṣù ojú